Mo kí yín o nílé lóko lọ́nà lẹ́yìn òde pé etí tẹ́ fi ń gbọ́ wa mà nídìí. Bákan náà ojú tẹ́ sì fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà. Àjíǹde àtayọ̀ yóò máa jẹ́ fún wa o. Asari Dokubo ti fún ààrẹ orílẹ̀-èdè US tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí lésì o. Ó ti fún un lésì. Asari Dokubo bẹ́ẹ̀ ni ó ti fún Trump lésì ọ̀rọ̀ rẹ̀. Ó ní Trump gbọ́ kó gbọ́ sétí kó máa pọ̀ létí rẹ̀. Sórí àwọn mùsùlùmí ní Nàìjíríà yìí a ò bẹ̀rù ẹ rárá. A sì máa dúró lórí ẹsẹ̀ wa fẹ́mi. A dẹ̀ máa defend ẹ̀sìn wa our side. Asari ti fún Trump lésì lórí ohun tí Trump sọ. Tí ẹ ò bá gbàgbé mo ti mú wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí níbi tí Asari ti jáde láìpẹ́ yìí tó ń sọ wípé Trump ò lẹ́tọ̀ọ́ láti máa fi ẹ̀sùn Agbesunmomi kan àwọn olórí mùsùlùmí. Tí ẹ ò bá gbàgbé tó fi wá sọ pé kí gbogbo àwọn mùsùlùmí kí wọ́n dìde kí wọ́n support ọmọ ìyá àwọn Gumi tó ń sọ pé àti gbogbo àwọn olórí wọn tí wọ́n ti fi ẹ̀sùn Agbesunmomi kàn. Ó ní Trump ò láṣẹ láti wá sílùú onílùú láti wá máa fi ẹ̀sùn tí ò ń ṣe ti àwọn olórí wa kàn wọ́n. Ó ní pàápàá jùlọ àwọn olórí ẹlẹ́sìn bíi ti Sọ̀tánì bíi ti Gumi bíi ti àwọn bẹ́ẹ̀ lọ. Ó ní Trump ò lẹ́tọ̀ọ́. Ó ní fún díẹ̀ yìí gbogbo mùsùlùmí ẹ dìde. Ṣé ẹ mọ̀ pé ohun tó sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn. Nísìnyí Asari ti wá gba ẹnu gbogbo ẹ̀yin mùsùlùmí sọ̀rọ̀. Ẹ gbọ́ ṣẹ́yìn lẹ́rùn Asari lọ́rọ̀. Ìṣòro ilẹ̀ Nàìjíríà yìí kò ju pé táwọn olórí àwọn ẹlẹ́sìn mùsùlùmí tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ wọ́n máa ń kó gbogbo Nàìjíríà mọ́. Kí ló dé? Are you us? We are you? Are you we? Àbíbò ni? Ṣé ìwọ ni wá ni? Ṣé àwa ni ẹni? Ẹ jọ ṣé àwa ni a sọ fún ẹ wípé ohun tá a fẹ́ sọ rèé? Kí ló dé tó ń dá sí ọ̀rọ̀ wa? Ẹgbọ́n tí Asari sọ. Bẹ́ẹ̀ ni former Niger Delta State militant ìyẹn olórí wọn and right activist Asari Dokubo ó mà ti fèsì sí ohun tí former United States president ìyẹn President Donald Trump stating that Muslims are not. Ó ní Asari sọ̀rọ̀. Ó ní Muslims are not intimidated and will continue to stand firm in the face of passive threats or hostile rhetoric. Tó túmọ̀ sí pé gbogbo ìhàlẹ̀ tí Trump bá ní ó ní àwọn ṣetán láti dojúkọ Trump ní ọ̀nà tó bá fẹ́. Ó ní as Trump carry am come we go give it to am. Tó túmọ̀ sí pé kò sí bí Trump ṣe fẹ́ ṣe àwọn ń bẹ́lẹ̀ bí ibà láti kojú Trump. Ó ní kí Trump gbé wá ní gbígbóná yóò jẹ́ gbígbóná. Ó ní kí Trump gbé wá ní tútù sáìzì Trump ń bẹ́lẹ̀. Ẹ jọ ṣé gbogbo ẹ̀yin mùsùlùmí lẹ sọ bẹ́ẹ̀? Èwo nù yín ló fi ṣẹ́rán Asari tó ní kí gbogbo ẹ̀yin mùsùlùmí pé ń tẹ́ ẹ sọ fún Trump ní wípé ẹ ṣetán láti kojú ẹ̀ àbí? Ohun tí Asari gbìyànjú àti sọ nìyẹn. Òun gbìyànjú àti sọ fún Trump pé òun ṣetán àwọn ṣetán láti kojú ẹ̀. Bẹ́ẹ̀ tó bá dẹ̀ wá di wàhálà ẹ jọ ṣé Trump á lè dúró? Ṣé Asari náà á lè dúró? Torí tí Trump náà bá bẹ̀rẹ̀ wàhálà yìí Asari á sá eré ni. Bẹ́ẹ̀ Asari Dokubo ṣé ká sọ pé ẹ fi ọwọ́ ara yín pe wàhálà sórí ara yín? Nítorí ẹ má ṣì Trump gbọ́ o. Trump ò sọ pé òun wá ń bá àwọn mùsùlùmí jà o. Bẹ́ẹ̀ ni ó ní àwọn Agbesunmomi. So fún díẹ̀ yìí ẹ ti ń kó pọ̀ mọ́ra wọn o. Ó ní àwọn Agbesunmomi tí ó ń pa àwọn Kìrìsìtẹ́nì kò sọ pé ẹ̀yin mùsùlùmí tó ń pa àwọn Kìrìsìtẹ́nì o. Àbí fún díẹ̀ yìí ẹ lọ farabalẹ̀ gbọ́ ohun tí Trump sọ kẹ́ ẹ tó fún lésì o bọ̀dá Asari. Torí ńgbà tí wọ́n ń pa àwọn Kìrìsìtẹ́nì ṣe lẹ̀ ń wò bọ̀ ọ́ ni bí orí ẹran ẹ ò rọ́rọ̀ sọ. Ẹ jọ ṣé gbogbo ẹ̀yin mùsùlùmí lẹ sọ bẹ́ẹ̀? Èwo nù yín ló fi ṣẹ́rán Asari tó ní kí gbogbo ẹ̀yin mùsùlùmí pé ń tẹ́ ẹ sọ fún Trump ní wípé ẹ ṣetán láti kojú ẹ̀ àbí? Ohun tí Asari gbìyànjú àti sọ nìyẹn. Ó gbìyànjú àti sọ fún Trump pé òun ṣetán
now Trump wá jáde láti gbèjà àwọn Kristẹni ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń sọ wípé ẹ̀yin mùsùlùmí ṣetán láti kojú ẹ̀ ṣó sọ pé òun bá àwọn mùsùlùmí jà torí mi rẹ́nà àdẹ̀ lè blame bọ̀dá Asari náà àti bọ̀dá Agunmi bí ìbá ṣe ààrẹ bàbá Tinubu tó sì fi àwọn ẹranko ilẹ̀ kó sì máa rìn lórí ilẹ̀ tí ò ti gbá wọn mọ́ gágá tí ò ti wábì kan tì wọ́n sí ara gbogbo wọn á ti balẹ̀ àbí ara gbogbo wọn á ti balẹ̀ èyí tó fi wá ń gbẹ́nu ọ̀rọ̀ yìí wọn ò ní lè máa sọ mọ́ this is how demonic this Islamic is. Since the Muslim Agbesunmomi were killing people, Asari never even mentioned a word and never condemned the action of these people. But now, when Trump decided to take over, Asari now raise matter. Ṣé ẹ ti rí pé ìṣòro ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a pèlè lórí ilẹ̀ Nàìjíríà ni. Ìṣòro ni o. Torí náà, bọ̀dá Asari ẹ lọ fi etí farabalẹ̀ gbọ́n tí Trump sọ. Kò sọ pé àwọn mùsùlùmí ó sọ pé àwọn agbésùmọ̀mí àbí ó sọ pé àwọn agbésùmọ̀mí àbí bẹ́ẹ̀ kọ́ fún díẹ̀ yìí ẹ má darúpọ̀ mọ́ ṣàpà ẹ má kó gbogbo àwọn mùsùlùmí sí bẹ́ẹ̀ ni ẹ má kó gbogbo àwọn mùsùlùmí sí kò sọ pé òun bọ̀ bá mùsùlùmí jà instead of Muslims to join force to fight agbésùmọ̀mí àbí instead káwọn mùsùlùmí pawọ́pọ̀ ṣùgbọ́n tó bá yẹ yín náà lè máa pariwo pé àwọn agbésùmọ̀mí tó ń pààyàn yẹn wọn kì í ṣe mùsùlùmí now Trump sọ̀rọ̀ ẹ ti sọ pé ẹ̀yin mùsùlùmí máa ṣe tán láti fèsì ẹ̀ agbésùmọ̀mí jínigbé agbésùmọ̀mí pààyàn bẹ́ẹ̀ wọ́n fipá bá àwọn ọmọbìnrin wa lájọṣepọ̀ Asari ò rọrọ̀ sọ́ngbà yẹn kódà àtòun àtàwọn ẹmẹ̀wà ẹ̀ àwọn vigilante wọn ò rí nǹkan kan ṣe ṣùgbọ́n nígbà tí Trump wá gbéra láti ṣèdájọ́ ẹ wo bọ̀dá Asari ẹ lọ fi ọwọ́ síbi tí ọwọ́ gbé nítorí bí bẹ́ẹ̀ kọ́ you go collect bẹ́ẹ̀ ni o you go collect nítorí Trump ti dé láti wá correct gbogbo ẹ̀rọ tí ìjọba Nàìjíríà kùnà láti ṣe gbogbo ẹ̀yìn ẹranko kọ̀ọ̀kan tó fi sílẹ̀ Trump ti ṣetán láti wá wipe yín lọ láti fi àkàrà òyìnbó kan which is bomb kó fi pa ojú gbogbo yín rẹ́ tó àwa dédé jù báyìí lọ nítorí a máa bẹ̀ ọ́ bí ẹ ní bẹ́ṣu ni o àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀ lọ́wọ́ ẹ bá wa like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yàwó èèyàn lọ́tún lọ́sìn pé Yorùbá Nation is the only solution la fi ń kí yín pé God bless Yorùbá Nation ọlọ́run àbùkún orílẹ̀-èdè wa ó dàbọ̀.